Aláròyé máa wí o. àjọ sífù dífẹ́ǹsì ọ̀ṣun ń wá mọ̀lẹ́bí ọmọdébìnrin yìí o. àjọ sífù dífẹ́ǹsì ti ké sí ẹnikẹ́ni tó bá mọ ọmọdébìnrin tó wà nínú àwòrán yìí láti yọjú sí olú iléeṣẹ́ wọn. ọmọdébìnrin tí ọjọ́ orí rẹ̀ wà láàrin ọdún 15 sí 16 yìí la gbọ́ pé kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́ nǹkan kan. nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi síta lórúkọ ọ̀gá àgbà àjọ wọn ìgbàláwọlé ṣótiyọ̀ lọ́jọ́ 25 oṣù kẹrin ọdún yìí ni wọ́n ti sọ pé àwọn aláàánú ẹ̀dá kan tí wọ́n rí i níbi tó ti ń rìn gbèrègbèrè káàkiri agbègbè odi olówó nílùú Òṣogbo ni wọ́n mú un lọ sí àgọ́ àjọ náà. a gbọ́ pé gbogbo ìgbìyànjú láti jẹ́ kó sọ díẹ̀ nípa àwọn mọ̀lẹ́bí rẹ̀ tàbí ibi tó ti wá ló já sí pàbó. àjọ náà wá rawọ́ ẹ̀bẹ̀ sí ẹnikẹ́ni tó bá mọ ọmọbìnrin ọ̀hún tàbí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tàbí àwọn tó bá ń wá èèyàn wọn láti jáde wá kí wọ́n sì yẹ ọmọdébìnrin tí wọ́n rí he yìí wò. ó ní ọmọbìnrin náà wà lọ́fíìsì àwọn tó wà lágbègbè oníbú-ẹja lójú ọ̀nà Ìwó sí Ìbàdàn ní Ìdó-Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.